بالله من الشيطان الرجيم. الله. بسم الله الرحمن الرحيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير. بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. دعواه فيها سبحانك اللهم وتحيته فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين. الله 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 ربنا الله 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 حسبنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار عظيم. صلاة تفتح لنا بها أبواب الرضا والتيسير. آمين. وتغلق عنا أبواب الشر والتعذير. آمين. وتكون لنا بها وليا. آمين. ونذيرا. آمين. أنت ولينا ومولانا. آمين. فنعم المولى ونعم النصير. آمين. يا خيمة الشيخ ادر لنا بهذا المادر فلتأتي بالنصرة تأتي لنا بالسفر. جماعة كل آمين. آمين. ní àkọ́kọ́ Ọlọ́run a dúpẹ́. Alhamdulillah. ẹni bá máa pọ́ Ọlọ́run sóre fún àdúrà tá a sì jọ ṣe ń bí lẹ́sìn Ọlọ́run gbà á fóun torí pé sẹ́wà kùjọ nínú yìí sọ pé alhamdulillah. Alhamdulillahi. bọ́ọ̀ bá rántí ẹlẹ́ẹ̀kíní ẹlẹ́ẹ̀kejì yìí ronú sí fúnra rẹ gbọ́dọ̀ rẹ já sọ pé àbí ò já sí. Alhamdulillah. tó bá tọ́ sọ pé. wọ́rọ̀ ní mọ́tàbí ṣùkìrìlám. يخشى لنعمة مقتالها لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم. ọpẹ́ yìí náà ni a fi wọlé. alhamdulillah. lórí bàbá wa mudiful yawm. ما جاور نعمة بشكر gbogbo apáta alájọ ń bẹ lórí khawfu war raja. ما جاور نعمة بشكر ẹnìkan kan ò ní fọkànbalẹ̀ kan síra rẹ̀. يخشى على نعمتي مقتالها. àmọ́ bọ́lọ̀ ń bá ń ṣe bí ti ń ṣe yìí ìpadà ẹ̀yìn ó tún lékún tó ọdún ìlà ṣe àtúmọ̀ bọ́dún tí ń bọ̀ ó ṣe rí báyìí. يخشى على نعمتي مقتالها. ọba tó gbàdúrà tí gbogbo wa yìí ṣe níjòkó ilé ṣe pé kọ́lọ́run ọba ṣẹ́ mi bàbá ọlọ́dún kù. يخشى على ká tún jọ sí نعمتي. ọdún yìí ọba tó gbà yẹn náà là ń dúpẹ́ fún. يخشى على نعمتي مقتالها. bá a ti wá báwọn dúpẹ́ yẹn náà ní kálukú náà ń bára wa dúpẹ́ torí Ọlọ́run jẹ́ àárí ọpẹ́ ìwọ náà fẹ́ pẹ́ ni ẹni tí ò pé ò lè rẹ́ nìkan pẹ́
Ọlọ́run wọlé apá dúpẹ́ tọdún yìí tó bá tún di lẹ́ẹ̀mí ṣe nírọ̀rùn fún akátó lè jọ pàdé báyìí. Yakashala ni'mati mugitalaha. Ìkẹ́ àti gẹ̀fà nẹ́bì. Sallallahu alayhi wa sallam. Èyí tó dájú nínú ẹ̀kọ́ láyé ni kéèyàn ó ní ilimul al. Masha Allah. Bó ti wù kí mímẹ̀yàn pọ̀ tó tí ọba ti ní màntásìkò ń dá lẹ́jọ́ yóò sì gọ̀ síra ẹ̀. Mo ń sọ fún ọmọ ìyá mi nísìnyí bàbá ń sáwí nígbà tán ní wàásù mo ní àwa là múra wàásù wa yìí àwọn abu ẹ̀rìn tọ̀ mo nítorí àwa bí ní ìwà tọmọ ìyá kọ́ńdà torí pé wọn ti pa wọn wá sí ni òjá wọn wá gbogbo ojoojúmọ́ wá sí ni bàbá àgbà àríkọsílẹ̀ náà sọ ń sẹ pé ní gbogbo Lagos tẹ̀ wọ́n fi àṣẹ Lisanul Faydo níjọ́ náà yìí yẹn ń lọ ń bọ̀ mo fídù náà padà fún mi lisan torí lisan ló wù wọ́n ọ̀rọ̀ gbogbo tí sì ń jẹ́ pò láyé a máa di politics nígbà politics wọ̀ wọ́n ọ̀dẹ̀ kan nígbà wọn ní mo fídù náà dáa ẹni tí ò láǹfààní èèfún yàn kì í sàǹfààní mo fi yẹn náà kí gbogbo jòkó mo wá kí bàbá àgbà kọsílẹ̀ sí jòkó. Adamallahu hayatahu. Wí bẹ́ẹ̀ dáadáa. Adamallahu hayatahu. Àwọn náà ní fi bá kálukú sọ̀rọ̀ bàbá àgbà mẹ́fọ́ra dé lójú òkó yìí àfa àwọn àfa ẹkíbi ẹsẹ̀ wù. Radiyallahu ta'ala anhu. kì í ṣe bá àbá rí mẹ́kọ́fà ṣéwù gbogbo àwọn àkábẹ̀rẹ̀ àwọn àfa gbàgbàgbà tí wọ́n rò pé bàbá wa àgbà ni wọ́n yẹ gbogbo wọn ní àgbà ẹ̀kúlé bàbá mẹ́fọ́ra dé kọjá. bàbá òsì gbé kókò gbé ń bàdàn o oko fẹ̀nà gbé o ìlú kan abúlé kan ní jẹ́mẹ́ fòràdé ó kọ́lọ́ ni wọ́n pè nílùú tán fi jó kọ̀ọ̀lù yẹn o títí dọ̀la àwọn àsìkiri bàbá mẹ́mẹ́ tí wọ́n bá dá ń bẹ̀ kọ́dà àlìyànnú bẹ́ẹ̀ ó dìde pé àfa àgbàdé ọba tó ṣe yín lágbẹ̀yìn tẹ́yìn ṣe eré ọlọ́run jẹ́kẹ̀mí ó tún gún jù báyìí lọ Àmín. kí n tó ṣẹ̀ṣẹ̀ mọ́ wá sọ pé àfa àgbà gbogbo súfì Àfa àgbà. bàbá àgbà ń sáwíà Àfa àgbà. gbogbo àwọn àkábìrì náà wá sáwíà wá kéwú bàbá mi náà ké ń bẹ̀. Àgbà nílùú lára. bẹ́ẹ̀ ni bàbá náà ké sáwíà àwọn pẹ̀lú ọ̀rẹ́ wọn bàbá ń bòde àti Ahmad Rufai pẹ̀lú mublet bàbá ò fẹ́ káwọn ó ṣe kankan kan mọ́ bàbá ni mo lọ tọ́ tani àtàwọn àǹkà yìí àwọn lọ gbà bí ẹni gbà kéwù ni torí kọ́ tó lè lọ di mukadam lọ́dọ̀ bàbá ń sáwíà bàbá ó ní má kàdàm tákà tíra Sheikh Tijani mélòó ni wọ́n ké tí Sheikh Ibrahim mélòó lọ ké tí gbogbo tíra Sheikh Ibrahim wọ́n ń tẹ́ ké sáwíà ni bẹ́ẹ̀ wá ní gbogbo àwọn kùtùbí tó ti lọ sábdàkadì sáwíà bàbá sáríà gbogbo tíra sáríà yẹn pátá ẹ̀ wá ké lọ́dọ̀ bàbá ni tagamadahumullahu bi rahmatihi. Amina. Ṣe àmì dáadáa. Àmín. Àwọn àná tó padà dé nínú yẹn kátó ẹ̀sọ́ aṣọ kátìbí tèmi ọ̀dọ̀ bàbá sáwí àkànṣe náà ni mo ti mọ kátìbí ṣe Ádámù kátìbí alakana yìí tó jẹ́ kátìbí Sheikh Ibrahim bàbá ní kátìbí ṣe wù ní kátìbí ti ṣe mọ̀sóró náà ni ayé ẹ̀kọ́ wàlẹ́ yìí ó tó lóye Masha Allah. bí wọ́n kọ owó bí wọ́n kọ ìwé gbogbo ń tẹ̀yìn àríwá fẹ́ ṣe go and see Jibril kì í wá sọ̀dọ̀ ṣe mọ̀sùn ló ti bẹ̀rẹ̀ dáadáa lé àfa yín ni ìyẹn tí máa dógún ojúlé máa ní máa ń dà láyé gbogbo tóun tí bàbá yẹn bá fẹ́ sọ ẹ lọ rí ẹmu àlífà mélòó àyèwò ni wọ́n dúró lọ́dọ̀ ṣéwù yín lé ní sọ ní àmánà tí wọ́n lè fi gbogbo àmánà sọ́dọ̀ rẹ àtàmánà ọkùnrin àtàmánà obìnrin àtàmánà owó gbogbo ẹ̀ wọ́n fi sọ́dọ̀ yẹn ẹ̀jà máa kankan bẹ̀ ìyẹn ti já màpá àwa náà ó lọ là ọ̀la ó da ẹ̀mí yín ó sì gùn mo fi ti yín yẹn kí bàbá wa àgbà ọlọ́dún mo kọ́kọ́ kí bàbá Sayidi bẹ́ẹ̀ wọ́n bá ti jókòó tó wá ti rí yín báyìí àníṣe gbogbo tí wọ́n fi máa dá fọ́tò yín mọ̀ pé èmi kọ́ àbúrò mi ni èmi kọ́ ẹ̀gbọ́n mi ni ní kú òjijì má jẹ́ ó ṣẹlẹ̀ sí gbogbo yín báyìí. Amina. kọ́ wá jẹ́ kẹ́mi bàbá ọlọ́dún ogun. Amina. gbogbo ẹ̀yin mukadamun jazakumullahu khairan jasa. Amina. ntẹ́ mi máa ń sọ mí jojúmọ́ ntẹ́ ń ṣe àfàwọn àgbà Mawlana Sheikh Rakim radiyallahu nínú wáàsí wọn kan. من يا عبد الله لا تكنت من الله
rahmatan wa kum biza zero illallahi wala tatamid ila amalika sakhiran tibal wala batina irji illallahi. Sori nasu yẹn tí gbogbo ẹ̀yin mukadamu nìyí ni o. Ya abidallah. Ya abidallahi. La takinatu minallah. La takinatu minallahi. Rahmatan. Rahmatan. Wa kun bizan. Wa kun bizan. Zero illallah. Zero illallah. Odi wa la tatamid ila. La tatamid ila. Má ṣe fàárí lórí nǹkan kan tó ṣe. Níṣẹ́ sáyìí ni àbí ṣe báàtì ni. Adúgbòsẹ́ táwa náà ṣe yìí náà pọ̀. Sẹ́ni gbogbo ìdímọ́tẹ̀ ń ṣe yìí. Mo fọlọ́run ọba búra gbogbo ilẹ̀ sábàmà. Billahi azim. Bó ti wù kẹ́ ẹ ṣe tó. A tún dàbí pé àbádẹ̀ tún mọ̀ ká tún ṣe jù báyìí lọ. Torí èrè rẹ̀ ó dé. Ìjọ tó bá wá dé yẹn èèyàn wá wò bí àbá máa tó yóò bí ó ti rí ní àbá tún ṣe jù báyìí lọ. Ọlọ́mọ́sà tún fún yín dáadáa ṣe jù báyìí lọ. Àmín. Àtàwọn tó ń bẹ́ńlẹ̀ àtàwọn tó ń bẹ́ń travel. Bẹ́ẹ̀ ti dúró ti Sheikh wa yìí. Tó jẹ́ kí àlàáfíà àwọn àtẹ̀mí wọn ó máa lọ bí ti ń lọ yìí. Ọlọ́run yẹn ní retẹ̀ yín náà o. Àmín. Mo wí bẹ́ẹ̀ kí àwọn ìyá nu lé. Ìdùnnú tẹ́ ń rí lára àwọn Sheikh. Ọlọ́run ní sọ di ìbànújẹ́ o. Àmín. Yóò sì jẹ́ kẹ́mi wọ́n gún àtàláfíà. Àmín. Torí wáàsí wa ń bílé ní ọ̀pọ̀. À ń nàbọ̀ oníwàásí ni má sì tí ìjà kan pé mufti ò lè dé o. Ọ̀gbọ́n mi mò ń bi àbánsáré à ń sìn pé aago mélòó wọn dọ́dọ̀ yìí wọ́n ní wọ́n dé láago 5. Sọ̀tọ̀ aago 5 ò tí ì lù. Níjọ́ tí wọn náà bá bí sí wàá mọ̀ pé kò yí sí. Kéèyàn tó dẹ ní gbogbo ayé sọ́dọ̀ Ọlọ́run jẹ́ hàn tí wọ́n ń kígbe yẹn. Tọ́ bá hàn tán mọ̀ pé fìtínà ni. Ọ̀fẹ́ dá wọn lóhùn bí ọ̀fẹ́ dá wọn lóhùn bí ọ̀fẹ́ dá wọn lóhùn bí ẹ̀yin ó pín àsìkò. Àmọ́ kú ọ̀dọ́dọ̀ yín lóṣòdì lánàá. Àbí ẹ̀kọ́ bí aago 4. Wákàtí kan tó pé jẹun tó sáré lọ lòún bì kan. Ẹ̀mí ẹ̀dẹ́ náà sọ̀rọ̀ pé wọ́n ẹni tí bí ẹ kú láago 4. Mo débẹ̀ láago 2. Aago 2 mo dó sódì. Lóru náà ni o. Àtúnkó mi àtúngbàbò mi ń bọ̀ wá. Ẹ̀mí ẹ̀dẹ́ náà sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lálọ́ ti àdámọ́tí láyé lè fajiri. Tọ́ bí wọ́n bá wá lẹ́nìkan pẹ́ dé ìwọ náà mọ̀ pé tí ń sẹ̀yìn náà lè ṣẹ lòmí. Tọ́ bá wá jọ̀sán ni ó dọ̀búlẹ̀ mú kọ́mọ̀tì ẹ̀ lè débẹ̀ mọ́. Bọ́ bá wá jẹ́ èèyàn ò lè bínú. Sẹ́rà wa tá a ti ń bẹ lójú ọ̀nà yìí. Àfàwọ̀ ẹsẹ̀ ń bi Ọlọ́run jẹ́ mi ẹ̀ ogun. Àmín. Ẹ sàmì dáadáa. Àmín. Ó ti já wa tán. Kí ló fi já wa tán? Mawlana Sheikh Ibrahim. Yallahu ta'ala anhu. Ní tíṣẹ́ òfin ju gbogbo ẹgbẹ́ rẹ̀ lọ náà nífẹ̀ẹ́ ànábì. Sallallahu alayhi wa sallam. Kí mo pé Fẹ́. sórí ìwọ náà tó bá fẹ́ débi tó ń lọ parí kò sí tó lè gbé ọ débẹ̀ jù fẹ́ ànábì lọ. Ọ̀wá lè dá ànábì rí àfikọ́ so má fẹ́ àfa yín ṣùgbọ́n tí bá ní kó so má ṣe wù wọ́n nísìnyí wọ́n lò ní kó má fẹ́ràn Ọlọ́run kó má fẹ́ràn ànábì má ṣe wù ní ó fẹ́ràn ṣùgbọ́n má gbàgbé pé ó lè rọ́dọ̀ Ọlọ́run dé. Fúnra Ọlọ́run náà ló kọ́ yín o. Ya ayyuhal ladhina amanu taqullaha wa ibtiga ilayhi Wasila. Wasila tẹ́ fi dọ́dọ̀ Ọlọ́run kò sí ẹnìkan tẹ́ lè dì mọ́ tó jà nẹ́bì lọ. Sallallahu Ànábì alayhi tá wa a sallam. sọjọ́ bí rẹ̀ yìí ni kí ìfẹ́ rẹ̀ ó tán sínú ẹ̀mí wa fọ́tò rẹ̀ la máa wá rí lára gbogbo àwọn olówó wa tó kù. Ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kul in kuntum tuhibbuna Allah. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. يحببكم الله ويغفر الله والله غفور رحيم Ọ̀sá ti rún mọ́ bí kan. إن كنتم Sórí tí mo fẹ́ yọ ń bẹ̀ fún ẹni pé gbogbo martaba tó wù kéèyàn fẹ́ dé láyé gbogbo tó wù kó fẹ́ ṣe láyé bí àsàlátù ànábì ìfẹ́ ànábì ò bá ti kú lọ́dọ̀ rẹ̀ àwa pẹ̀lú Mawlana jọ ní ṣe Mansour ṣé o ní gbogbo tí ń jẹ́ àsìkárù mo ti palẹ̀ mọ́ nílẹ̀ bí n bá jókòó salatul fati ni tí n bá ń sùn salatul fati ni tí n bá ń jẹun salatul fati ni tí mo ti débi látàárọ̀ salatul fati làwọn ń ṣe táwọn fi kú omi báwọn bá tún délé kò sísẹ́ mi ju salatul fati lọ àmọ́ lẹ́yìn salatul fati àti kùránì mi ànábì ló kù tí ń ṣe gbogbo. إن كنتم تحبون الله فاتبعوني fúnra Ọlọ́run ni wọ́n ń bá ànábì lẹ́sẹ̀ pé sọ fún wọn pé in kuntum tuhibbuna Allah. فاتبعوني gbàgbé lóòótọ́ lẹ fẹ́ sin lọ́hùn lẹ fẹ́ sin Ọlọ́run òdodo wà láyà ànábì rẹ̀ dì mọ́. Sallallahu alayhi wa sallam.
torí lẹ́yìn ànábì kò sí nǹkan kan mọ́ ó kí ni mo ní òsì mọ́ tọ́pẹ́ smp sọ̀rọ̀ nsánsìn wọ́n mọ̀ wá dàrú pé kò sí tọ̀ríkà kankan mọ́ mo ní kò sí tọ̀ríkà bó ti láwa la wí wọn àwa la wí ní tí ó fi wá yí ọ bí ò sí tọ̀ríkà kankan mọ́ ni pé nùbúwà ó ti parí sọ́dọ̀ ànábì lẹ́yìn ìsìlámù kò sí ẹ̀sìn kankan mọ́ lẹ́yìn tọ̀ríkà tí Sheikh Tijani mú wá tó náà ti jẹ́ khatimul wilaya ànábì ní khatimun nùbúwà Sheikh Tijani ní khatimul wilaya Mawlana Sheikh Ibrahim wa ana khatimul khatimain radiyallahu ta'ala anhu ana khatimul khatimain khatimun nubuwa wa khatimul wilaya إن كنتم تحبون الله فاتبعوني. torí tó bá fẹ́ délé pé tí wọn náà fẹ́ wùsùlù síbi tàná wùsùlù sí gbogbo àwọn tí wọ́n dà kọ́dà àwọn ànábì Ọlọ́run ṣé òní bí iná là كل الأنبياء مناله. gbogbo àwọn ànábì Ọlọ́run gan má ti sọ̀rọ̀ àwọn wòlíì Ọlọ́run àwọn ànábì Ọlọ́run tàná ànábì ni wọ́n fi ṣe tawassul tí wọ́n fi rí gbogbo ohun tí wọ́n gbàgbà lọ́dọ̀ Ọlọ́run bọ́ ọba sì nílùú ànábì wò kódà wọ́n sọ wọn pé baba ńlá gbogbo wa ti ń já dámọ̀ òun fúnra rẹ̀ ànábì ló fi ṣe tawassul akidu nìkan àjọ tí ó ṣe akidu àwa kò sí sàdáàkì torí sanjọ́ náà asalatu ló ṣe fún ànábì sallallahu alayhi salli ala abdi fil ghaib sọ̀nba ànábì ò tí ì dé lábára kò tí ì dé lẹ́dàá àrọ̀mọdọ́ máa dáàmà nílò tó àmọ́ tó fi mọ̀ pé òun ní sayyidil wujudi nìyẹn torí njọ́ tí ò tí ì dé ni a ti ní ọmọ sàṣàlátù fẹ́ nìyẹn ọlọ́run sàṣàlátù fún ànábì yẹn kéye tó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ibi tí ń lọ́kọ́ nìyẹn torí ẹni tó ń mọ ọlọ́run yorùbá ti lẹ́ni tí ò mọ ọlọ́run wọn ń fà ànábì bẹ́ẹ̀ bó o bá fẹ́ délé pé ànábì ni ó dì mọ́. تحبون الله فاتبعوني. lára wa ti dì mọ́ ànábì wọn ni fattabi'uni bó bá fi lè tẹ̀lé ànábì pẹ̀lú gbogbo òṣè rẹ̀. يحببكم الله. ọlọ́run fún ẹ̀ ló kù tí ó mọ̀ nífẹ̀ẹ́ yàn. ويغفر لكم ذنوبكم. ọlọ́run wọn dẹ̀ tún ṣàforíjì fún ẹ gbogbo ohun tí máa ń jẹ́ ẹ̀ṣẹ̀ tọrọ pé ó lè ṣẹ̀ yẹn ọlọ́run hà kú òfun ọ. والله غفور رحيم. bàbá wa ní ọ̀sán sàlátù ànábì ni tó bá ní òye òun ẹ sọ fún pé gbogbo wa àti àwọn bàbá wa ń jọ jímọ̀ tó yá ayọ̀ lẹ́dí náà amanu taqullaha wa qulu qawlan. وقولوا قولا سديدا. máa sọ gbólóhùn kan sọ yìí o gbólóhùn kan ló ní ọsọ o. قولوا qawlan sadida. قولا سديدا. àwọn bí àwọn àbá àwọn mutafasirin pé kí ni káwọlù wọn ni kó gbólóhùn kan ṣoṣo ẹyọ kan gbólóhùn ni tó le koko tó dẹ̀ lè ṣe gbogbo sẹ́. يصلح لكم أعمالكم. látara gbólóhùn kan yìí tí a bá ti ń wí yuslih lakum a'malakum iṣẹ́ yẹn ó dẹ̀ máa di dáadáa. ويغفر لكم ذنوبكم. gbogbo tó wù kẹ́sẹ̀ lẹ́sẹ̀ àtòrí ẹ̀fọ́rí ẹ̀jì yìí. ومن يطع الله ورسوله. ibi tó ti rẹ̀ pé ọ́ gbìdá kọ́ ọlọ́run ọ́ sàṣàlátù fún ànábì nìyẹn. gbólóhùn tí ń júwe fún wa náà ni gbólóhùn kalimatul musarrafa. ما يطع الله ورسوله. ẹnìkan ò lè rán lóhùn sí láì rán nàbì. وما يطع الله ورسوله. ẹni ọba dẹ̀ ti tẹ̀ lọ́lọ́hùn ẹni tó bá ti tẹ̀ lánàbì yóò tẹ̀ lọ́lọ́hùn. وما يطع الله. ẹni tó bá yapa nàbì kò lè rọ́lọ́hùn tẹ̀lé. وما يطع الله. bẹ́ẹ̀ bá lóhùn fẹ́ràn ọlọ́hùn kò fẹ́ràn nàbì ìdákùnbó ni ó ti rọ́lọ́hùn tó fẹ́ fẹ́ràn. وما يطع الله ورسوله. ọ̀pọ̀ tí yóò bá pe ọlọ́run ni kó tì mí ọ̀dálẹ̀ kó lé. فقد فاز فوزا ọlọ́run ni kí ni wọ́n pè é. عظيما. bàbá wa ní yorùbá ló ń bẹ yorùbá kọ́ ló sọ ọlọ́run fúnra rẹ̀ ló sọ. lẹ́yìn tó dá gbogbo nǹkan tán súnmọ́ istawa على العرش. torí istawa ala al-arsh yẹn ọ farapamọ́ nìyẹn ẹ lè rí mi mẹ́ni tó kù tẹ́ máa rí ni o. ومن يطع الله ورسوله. bọ́ọ̀bá ní ọlọ́run nìkan lọ fẹ́ rí ọ̀fẹ́ rà nẹ́bí ọ̀ ní rí nǹkan kan. فقد فاز فوزا عظيما. ètí wọn fi wá máa ń jèrè yẹn lájẹ délẹ̀ náà ni pé àdúró tó kọ ọlọ́run tó wá rí mọ̀lídìí ànẹ́bí tá à ń ṣe kò sí tó jẹ́ àmọ́ aṣẹ́jù fẹ́ ànẹ́bí lọ. ànẹ́bí fúnra ẹ̀ ló sì kọ́ wa lẹ́kọ̀ọ́ njọ́ tó fẹ́ kọ́ àwọn sàábé lẹ́kọ̀ọ́ tán yányán. ànẹ́bí ni la yuminu ahadukum ata akuna ahaba ilayhi min waladihi wa walidihi wa nasu ajma'in kullu sallallahu alayhi wa sallam. sórí tí ń ṣe wọn náà múrídì gbogbo ẹ̀yin tí mò ń kí yìí kò sí tá à ń kí lára yín tẹ́ fi gbádùn ìfẹ́ lẹ ní
ìfẹ́ yẹn ló jẹ́ kẹ́yìn náà ò ní sinmi ló jẹ́ káyé yín ó máa dá báyìí sọ́rọ́ ẹni tí ò dáa fún un mùrídí ìfẹ́ àfáwọn náà ni ò ní. gbogbo ẹni tí ń rí haibu àfáwọn àwọn sẹ́wọ̀n náà ṣe báyìí náà àwọn sẹ́wọ̀n ṣe báyìí ṣe bẹ́ẹ̀ yẹn ṣe wù lillahi kamal. ṣèyàwó ilé ò ṣe ọ́ àbí wọ́n lọ ṣèyàwó rẹ̀ tẹ̀bí ọ́n mánéjì ẹni. kò wá rí dáadáa kan rí lára fáwọn tí ó mánéjì tí ò ní jẹ́ kó yẹ kúrò láàyè tó ń gbé sí láéláé. Ànábì ní tó bá fẹ́ gbádùn ayé nígbà pé mùmí ní òdodo ni ọ ata akuna ahaba ilayhi àfi bí èmi Ànábì bá ń bẹ nínú ọkàn rẹ̀. min waladihi. tó fẹ́ràn èmi Ànábì min waladihi wa walidihi. ó fẹ́ràn mi jù yẹ́ ẹ lọ ó fẹ́ràn mi jù bàbá ẹ lọ ó tún wá fẹ́ràn mi jù ọmọ rẹ̀ lọ. wa nasi ajma'ina. sọ pé ẹni téèyàn máa fẹ́ràn jù láyé àwọn ọkùnrin àfi ká ṣe sùúrù inú mi dẹ̀dùn ọkùnrin ni ìwọ náà níyà kán bí ìwọ náà lè pé nínú ìyá rẹ àti bàbá rẹ ta lọ fẹ́ràn jù àárọ̀ ọmọ tó fẹ́ràn bàbá ẹ̀ jù yẹ́ ẹ lọ ṣùgbọ́n 1/10 ni tàbí kí ni 1%. ọba tó dẹ̀dá ló ti dá kí ọmọ ó fẹ́ràn ìyá ẹ̀ nítorí tó so mọ́bẹ̀ ìfẹ́ yẹn pọ̀ lẹ́yìn ọmọ lẹ́yìn ìyá tá a tún wí ẹni téèyàn tó ń fẹ́ràn jù láyé lọ́mọ. ìyá ò fẹ́ràn ọmọ bàbá ò fẹ́ràn ọmọ wọn jọ ọmọ kó wọlé ni kọ́dà ìyá mi mà pé tó ń bá ti fẹ́ mọ́kọ òun sáfù sọ fún pọ́mọ ẹ̀ nídìí nǹkan báyìí kò fọmọ ẹ̀ báyàn ṣeré wọ́n ti rí ibi tí fẹ́ wà nù so orí fẹ́ tó lè fẹ́ẹ̀lì bẹ̀ láyé láfi Ànábì. sallallahu alayhi wa sallam. Ànábì wa ní tó bá fẹ́ fẹ́ẹ̀lì yẹn fẹ́ràn èmi Ànábì kí fẹ́mi ọmọ bẹ́ẹ̀ nú ọkàn rẹ ju ọmọ rẹ lọ ju ìyàwó rẹ lọ ju ọkọ rẹ lọ ju gbogbo èèyàn tí ń bẹ lágbàáyé lọ. Sayyidina Umar radiyallahu ta'ala anhu. olówó akọ́dà Nabi ló ń pè ya Rasulullah ó ní wà Nabi ó ní wàllahi ahaba ilayk min waladi wa walidihi ila nafsi allati bayna janabiya. mo fẹ́ràn wà Nabi ju ìyàwó mi ju ọmọ ju gbogbo nǹkan lọ ẹ̀mí mi nìkan tí mo ń gbáyà mi nìkan ni mo fẹ́ràn jù ọ lọ. Kulu sallallahu alayhi wa sallam. Ànábì bá tún gbólóhùn tó wí yẹn sọ pé sẹ la yu'minu ahadukum ata akuna aba ilayhi min waladihi wa walidihi wa nafsi alladhi bayna janabayhi. sallallahu alayhi wa àní sallam. ò títí ìgbà tán nìyẹn tí bí wọn ò bá fẹ́ràn Ànábì tán ṣé wọ́n dúró fàyà kógun ni àbẹ́ ìmọ̀ tó ju àwọn sàbẹ̀ yẹn rí ni olówó kówó ẹ lẹ̀ alágbára gbágbára lẹ̀ gbogbo wọn ni wọ́n fi gbogbo tí wọ́n ní fi sọ̀pọ́ọ̀tì Ànábì ìfẹ́ lọ́fàá owó kékeré wọn fi wọ plane dé láti ìlú òyìnbó ni kẹ́hìn wọn fi sẹ́mi tẹ́mi àníṣe mòlídìí wa o mòlídìí nílé ọdún tèmi tí mà lọ. ìfẹ́ Ànábì àti ìfẹ́ ẹni tá a dì mọ́ lára Ànábì. sallallahu alayhi wa sallam. ìfẹ́ Ànábì yẹn náà ni ó mọ wá bí ya bùkátà wa ibi tí mò ń lọ ń bẹ̀ ni pé gbogbo wa ń bí lẹ́ni aleikum wa aleyna jamiyan bisidil mahabbati sheikh. sọrí ìfẹ́ àfa wa ìfẹ́ sheikh wa jẹ́ kó gbilẹ̀ nínú ọkàn rẹ ṣéwù ní aharidi ṣe akawala abukaka gbogbo owó tó ń sọ àlébù ṣéwù yẹn àní ọ fẹ́ràn rẹ pẹ̀lú gbogbo àlébù tó bá ní kọ́dà bọ̀ rò pé ń bà ọ́nú jẹ́ǹbì kan nítorí gbogbo tí wọ́n rí bí ẹsẹ̀ yẹn fẹ́ kọ́dà hádàlà kan ń tọ̀ sọ́nà ni sẹ́yìn tẹ̀sí ní òsíkè bí àmọ́ nísìnyí kò sí bátì ní kò sí sáàyè rí kò sí bátì ní kankan àmúlálù kúránì lọ ní òsì yẹn ẹni ọba ti ní òsì bátì kúránì ló ní òsì ó ní kí ló dé mo ní tá n kànú kúránì ẹbí léèrè bẹ̀ ni funfun nù bẹ̀ láǹkà bí dúdú bẹ̀ ṣebí wíníwíní tí wọ́n kọ́ nú ẹ̀tọ́ pamọ́ ni wọ́n sì fi sọ́ọ̀kìrì tú bátì ní fi bátì ní tú sọ́ọ̀kìrì ni kọ́n bisid muhabbat jẹ́ kí fẹ́ àfàrẹ́ ó lékún lọ́kàn rẹ̀ Ànábì ti jẹ́ ọmọ pé bọ́ọ̀ bá fẹ́ràn èmi Ànábì ọ fẹ́ràn mi ju ìyàwó rẹ jọ mọ́ rẹ lọ kọ́dà ju ẹ̀mí tí bẹ́ẹ̀ ń gbáyà rẹ lọ Sayyidina Umaru tún ẹsẹ̀ wá tún ọ̀rọ̀ yẹn sọ nísìn àwọn náà wà Ànábì bó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ràn wà Ànábì ju ilé mi lọ ju ìyàwó mi lọ jọ mọ́ mi lọ kọ́dà ju ẹ̀mí mi Ànábì ní alahani ya Umaru nísìn ni wọ́n Umaru tó gbà ọ́ gbà báyẹn ìwọ ní wàá bilé pé ṣé wọ́n náà fẹ́ràn ṣé wù ẹ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀ ń bẹ́ ń bí àmúrífẹ́ díẹ̀ lọ́dọ̀ yín ṣùgbọ́n kò tún tì tó
ni mo fi bẹ̀rẹ̀ pé látàtàmíd má ṣe fàárí lórí wọn bá tó ń rí ṣe yẹn o má jẹ́ ọjọ́ lójú o ahmaluka sakhiran èyí tó ń ṣe ní gbangba tá a rí ni àbí tó ń ṣe ní ìbádà kan ní kọ̀kọ̀ sórí tó ṣẹlẹ̀ mí ní gbádùn tá a ṣe yìí ti tó àkìí tó o akékú ni kéwú àkíkú ni run bó bá ṣe wá ṣe tó bá ṣe pọ̀ tó ẹ̀san ó padà dé ṣùgbọ́n ọjọ́ tẹ̀san yẹn bá dé wàláhì kálukú sábàámọ̀ pé àmọ́ tó mọ̀ pé kí n tún ṣe jù báyìí lọ àwọn tá a dẹ̀ takú lójú ọ̀nà sọ̀pọ̀ lọ́hùn tó fún wa lójú ọ̀nà èyí tó sì fún wa ní májẹ̀mú bẹ̀ wàláhì ó fún wa condition wà má nà kásá. إنما ينقص على نفسه. ẹ lọ wo gbogbo àwọn tá a ná kìsùn yẹn náà gbogbo àwọn tá a sá padà lẹ́yìn yẹn wo bí ayé wọn wà ọpẹ́ lẹ́yìn ọmọ adá tọ́lọ̀ ń ṣẹ́ wa kù èmi máa ń sọ lọ́dọ̀ tèmi pé mo dúpẹ́ àwọn tọ́lọ̀ ní ó ṣẹ́kù wa àwọn tó yanjú lọ́lọ́run ṣẹ́kù àwọn tí ò dúró náà ayé wọn ò yẹn yẹn lójú bí ó dẹ̀ ṣe rí bíkíbi nítorí ayé ọlọ́run ló ti sọ bàmá nà kásáfà innama yanqusu ala nafsihi ẹni ọba lòun ò ṣe máa ayé ṣe wò nítorí ẹ̀ dúró òun nìkan ni òní kú bó ti wà wà má khawfa bima ada alayhi Allah fasayuti ajran ẹni títí ẹ̀san tí ẹ̀ tú ìdè nísìnyí náà yóò padà dé dọ̀mọ́nà ẹni kálukú ọlọ́ọ̀ ni pé ọba tí ń bẹ pẹ̀lú àwọn tàná ní ń bẹ pẹ̀lú àwọn tèní àwọn tán ṣiṣẹ́ tàná inna Allah la yudiha ajral muhsinin. mo sọ fún ṣéun náà là ń sọ gbà tí àfa SMMB tí ó dìde wà fáyẹn ìwọ́jú orí ẹ̀ kọ́ wo tí ń sọ kó wá wo hálámù tó ti wà títí ń ṣiṣẹ́ lágbàáyé iṣẹ́ táwọn tán bí ṣe lẹ́nìyẹn ìdímà tí bàbá rẹ̀ ṣe ẹgbẹ́ mi yẹn sìn Haji Abdullahi iṣẹ́ ìdímà tó ṣe ìfẹ́ tó ní sí àfa àwọn àgbàmù lánàṣẹ́ Muhammadu Bello Raji ó kọ́ ṣé Bello Raji ló fi sọ àfa wa ní Muhammadu Bello àfa yìí ṣe ìdímà sheikh gbogbo ọjọ́ tí bàbá wa lùbá wa dé wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ń bọ̀ gbogbo àtàwọn ìjàmbá lẹ́kọ̀ọ́ síbàdàn yẹn bàbá rẹ̀ ní máa fi mọ́tò ẹ̀ gbé wọn kiri Haji Abdullahi yìí lẹ́dẹ̀ àjọjúmọ́ àjọ pàdé lógún ojúlé sotí yẹn sìn bọ̀tì Ìbàdàn ló ń gbé ó tún já dìbí lọ́dọ̀ sí Misbah ẹ̀gbọ́n mi yẹn sìn ń wá ń sáfù gbogbo lẹ́yìn ń sáfù lè ṣe Bello Raji ń sáfù lè ṣe bàbá ṣe Sanawal ó ń sáfù lè ṣe Misbah rẹ̀ bọ́lọ̀ ń bá wa ní kẹsàn-án ó dé báyìí tọ́mọ bá wa di ògùn àgbáyé ìwọ wa ń bínú nǹkan kan ò lè ṣe ọ ebi díwánu ní nkà gbogbo ẹni ṣé o ti parí sínú ẹ yòbí du àdúwì mí nkà kìtàlùhù ṣéwù gbogbo nǹkan ní ṣéwù fà nẹ́bì ṣe gbogbo nǹkan ní ṣéwù Ibrahim fà nẹ́bì ṣe ṣéwù Ibrahim fà nẹ́bì ṣe dáfà yìí ó fi ṣe ìrìsí ó fi ṣe fátà yìí gbogbo táyà sẹ́mi àkà ní nàkàlí kọ̀ọ̀kan aleyhi salatu alayhi salamuhu yubidu aduwi min ka dinu kikatara luhu gbogbo bá ṣe kí àṣìkè fún anabi ní yóò ká yé àwọn tó bá ń bínú ẹ̀sìn anabi yìí mọ́mílá bá gbogbo wọn má yóò kún kankan anabi náà ló fi ṣe tọ́lọ́ wọn wá nígbọ̀n yẹn ni bọ́ bá rí bí ọlọ́run bá sọ àfàwọ̀ SMB bọ́ bá ti kí munafiki ọmọ yí ká tó mọ̀jẹ̀ wọn orí fi ṣe nǹkan kan ọlá mọ̀lánà ṣe Alhaji Ibrahim bọ́lá tiẹ̀ tá a wí gbogbo ọmọ ẹnì kọ̀ọ̀kan wọn ní ọlọ́run bá dáàbò ẹ̀bù wọn sọ wọn kẹjá wọn yanjú àwọn tán ti yanjú má dá wọn padà àwọn tán bẹ̀rẹ̀ lórí jẹ́ kó orí bá ti fẹ́ má fọdún eléyìí sàṣemọ fẹ́ nìkankan wa subhana rabbika wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. bàbá wa Al Ilawy ọlọ́run máa ṣe yí lásọmọ wala Mawlana Sheikh Ibrahim bàbá wa má fowóra dé wọ́n ní makabiru sauti kó máa lọ sọ́dọ̀ yín kí bàbá ń Zaria kí wọ́n máa palẹ̀ mọ́ lẹ́yìn Mawlana.